Waiting be this one like this. Been through many things, many gist. Oh, I still find my peace in my life. Oh, Martin Vincent Osei very dark man. Ògbólógbò tó gbójú gbóyà gbẹnusọ àṣebàjẹ́ ju ẹni tó ń gbó bí ajá. Martin sì daṣọ fẹ́yàn daṣọ fáláìlẹ́nìkan. Yàgbóyàjú ajàfọ́tọ̀ ọmọnìyàn tí yan ní jẹ́ ń ṣe ni lóore. Omijé lójú àpọ̀kọjà yé dùdú lójú bàbá Mohbad. Ká dúpẹ́ lọ́wọ́ ọmọ ẹ̀dọ́ tó sọ làbákẹ́ olódo tó pè rẹ̀ lólódodo jẹ́ dòdò tí ò lè sọ dòdò dídóró tó ń ti dòdò ìdòdò toríkodò tó padà pàṣọ pépé wo kọ́bọ lódò ràbàtà. Ìdùnnú àwọn ọ̀dọ́ kanjú kó kanlẹ̀kùn amúnisìn gbọ̀ngbọ̀ngbọ̀n. Bó sílẹ̀kùn ọ̀hún ọ̀ràn àìsílẹ̀kùn ọ̀hún ikú. Bó sọ̀rọ̀ wàhálà ìwòsùnsùn rẹ̀ ìdààmú èpè irúfẹ́ ọmọ ajá lóòjọ́. Ọ̀tẹlẹ̀múyẹ́ rí Martins Obẹlugbó ọ̀jẹ̀lú pàdé rẹ̀ ìtọ̀ yẹ̀rìyẹ̀rì bí àkèré fídí ẹ̀mú wọ̀lú gbogbo ara ẹni jẹ́ faraṣọ kojú bá ẹ hó. Tí Queen Mother bá mọ̀ pé fídí ẹ̀mú ló kiri sapá tí ń bá wọn jíṣẹ́ kóyèkóyè kò ní gbẹ́gẹ̀ sí i. Àròyé lẹ́nu tó ń todíkà ẹ̀sùn lójú Dre jìgò tètè mọ̀ pẹ́rù ẹ̀ṣẹ̀ òṣèfọ̀ ojú ẹ̀ kò ṣe wò. Ìmọ̀lẹ̀ jáwọn alábòsí nípa tiẹ̀ wọn sá kìjòkìjò ọkàn yóò ní balẹ̀. Tirikuti ni tẹ̀lérí bàgẹ́bàgẹ́ ní tàdàbà àrẹ́sísá ní tẹ̀sìn ẹ̀wà ní tọ̀kín Martins alágbèdẹ ní àgbégẹ̀gẹ̀ láwùjọ ìgbà tún dé. Làbẹ́làbẹ́ tó lòun ó la Vincent lọ́wọ́ lẹ́sẹ̀ ṣòfò ọwọ́ pàdánù ẹsẹ̀ kí bí ó padà sírí oníbi àṣàṣì òran bèbí. Àtọ̀mọ́ tó lòun ó ṣe Martins ní jàǹbá bára rẹ̀ lẹ́yìn àdìrò. Fídí ẹ̀mú tutù lẹ́yìn ó gbóná nínú kò gbowó kò gbòbí ẹni ayé ń kọminú tó kọminú dédé gbogbo wọn kó tó kọjú síni lọ rẹ̀. Mú kò tá múregejì gẹ́ẹ̀ tí ò lè ṣẹ̀wọ̀n ó yẹ kó lè ṣẹ̀sín. Ọmọ sàn tí ń kó pọ́npọ́ bá yá ẹ̀. Ọ̀pá tẹ́rù yáyì sọ́yàn òdì yíyan pàtẹ́ntẹ́ òdì pèntẹ́ Fídí ẹ̀mú ti múra ó ti mú jẹ ọ̀kẹ́rẹ́ gorí roko. Akéèké díkedíke tó ń tó díke tí ó padà kéye iye tó ń ti dájọ́ Elédùmarè. Martins dògidì gàgbàgbà galangala lọ́nà gbàgbà galangala bù fọ́tílù aláṣẹ́jú gbàgbà. Very dark man fojú ọlọ́tẹ̀gúnlẹ̀ ní gbàgede rò. Ìwà gbèrègbèrè lọ́wọ́ Wùmí alágbèrè ó bẹ̀rẹ̀ rí gbé àgbèrè sọ́dẹ̀gbèrè ó ń ṣe wèrèwèrè òkómi ẹran dà sílé ẹṣin ògbè fóńfọ́ lóhùn. Àrínimọ́ni làkínimọ́ni ojú láàrin ọ̀rẹ́ òdenu ọ̀tá bí ọ̀rẹ́ rẹ ni jẹ dání lójijì. Gbogbo àgbáyé àti lólùgbèjà Very dark man lórúkọ ẹ̀ gẹ̀ǹgẹ̀lẹ̀ ń gbé jígí olówó ẹ̀. Ọmọ ẹ̀dọ́ tí ò do roboto kó tó sòdodo tó ń tọ́mọ òjò afẹ́fẹ́ Fídí ẹ̀mú bìlù wọ́n jó wọn bí oge ṣíṣe ẹ ti kọjọ gbọ́. Àdúrà mi gbọmọ ìyá níyànmọ bàbá ní ba àjùmọ̀ bí òkọ tánú ẹni Ọlọ́run ọsìn ní í ṣe ni lóore. Ẹni afẹ́ lamọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni. Ojú ló ní gbọ̀nwọ́ orí gògóńgò ló ní gbọ̀nwọ́ ọ̀fun àtàǹpàkò ló ní gbọ̀nwọ́ ẹsẹ̀ Martins ló ní gbọ̀nwọ́ aláìlẹ́nìkan. Bó wa gbé kó fìyẹ́ ìdáró bó wà lùkò kó fìyẹ́ ìkosùn bó wù lékelèké kó fìyẹ́ ìkẹfun. Martins dàgbẹjọ́rò tó gbójú gbóyà níwájú adájọ́. Vincent mami kọ̀ǹkọ́dúnkọ́dún lè kún lẹ́yìn ilẹ̀kùn ẹkùn kùnkùnkùn kò lè kan lẹ̀kùn ọbẹ̀ ẹranko kọ̀ọ̀kan. Ṣéwu lóko àfigìrì àparò. Ewúrẹ́ ń fẹsẹ̀ halẹ̀ àṣà ń wọmọ pẹ́pẹ́yẹ àwòdì òkè lérí àti Olódùmarè ọwọ́ awọ́nríwọ́wọ́ kì í kági ọ̀sẹ̀ ọ̀kẹ́rẹ́ gorí ìrókò gbogbo kúrakúta ọdẹ kan. Òní wọn ràjò ọ̀la wọn ràjò ẹnu lológì ní fi ń ràjò gbogbo ọ̀dọ́ ti lólùgbàlà àsùnfọ́fọ́n tẹ̀fọ́ ajá ò lè dúbò ẹ bàbá mọ́lẹ̀ síyàn àìbìkítà yeye sẹ́bìdì jatijati ìmọ́lẹ̀ bó bá tún ayé wa kó o tún yàn. Ìmọ́lẹ̀ finá sórí òrùlé sùn ó finú wénú ó jẹ́wọ́ lọ́rùn alákejì ọ̀run má kánjú gbogbo wa là ń bọ̀. Ẹni ní yóò níyì nání ìtọ́ kò nírú ẹ̀sìn. Vincent ahọ́n ò lè gògògùn kó yọpin ojú ẹ̀làlẹ̀kẹ̀ ò lè gbókun dò apàṣẹbàjẹ́ ò ní kọ́ ọmọ ẹ̀dọ́ olódodo. Àbíamọ tí ò ráyè àti ráyè gbé fọ́mọ yóò ráyè àti ráyè gbé fún ní sàré. Martins ṣetán àti bá yín fà Vincent bá yín fà kẹlẹ̀ mọ́ àfà Fídí ẹ̀mú ṣetán àti bá yín fà kó lọ fà ó múra tó àti fà kí ni máa fà já ó ti lọ fárawé. Fídí ẹ̀mú afọwọ́ lu gbàpọ̀ ìrọwọ́ ọ̀rí pàkúrú mànàró ní soníjà dòdò ewé ojú omi kì í nísinmi òṣìbàtà kì í gbé sàlẹ̀ odò tó bá gbégi ní búbu òní farade hàn. Fídí ẹ̀mú àṣebàjẹ́ ti fa ìsinmi lẹ́sẹ̀ dààmú òun àìsàn omijé lójú alábòsí. Martins ẹṣin tàtàtà ó kú ènìyàn rìnrìn ó sọnù apá tóbi bí odó àgbọ̀nrín kéré bíi tàgírì onídìní jagun abẹ a kì í pa kíríbótó ká má rẹni tó kùn bọ́ ìtàkùn tó ní kẹrin má wọdò tó ń terin dínú ibú Vincent lè fún wàrà ó sì tún lè dá wà.